gbogbo orin kan. Àyìnlá sọ fún wọn o wípé ọmọ ọ̀rọ̀ wa ẹ jẹ́ kí n bá wọn sọ o ojú tí wọn kàn lófo. orin bá mi ni bó bá ṣe òun mo ṣe lè kọ́ dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́. Báyọ̀mí da ọtí lu Àyìnlá ni Báyọ̀mí kọ́ ló pa Àyìnlá o tẹ́lómi bá fẹ́ sọ sí ó lè nìṣó mọ́ Àyìnlá ẹ̀ bọ́ tí mo mọ̀ ń padà dì mí àgbàlagbà mi kó lọ gòkè àjà kò lè rí sítórì déwù àtọ́wò farabalẹ̀ gbọ́ ó ní bá dé wọlé ṣe lọ mú dádì mi ó níbi tó ti lọ mú dádì àgọ́bà ni bàbá mi ti rù níṣẹ́ ibẹ̀ ni bàbá mi ti ń kiri ọdún. so ń gbà tọ́ ní pé àwọn ọmọ yìí ó ní talent bàbá kan pè ń gbélé pawó bàbá yẹn ti kú sí bàbá yẹn máa ń sọ fún mi lágọ̀ọ́bà pé yàrá yìí bàbá ẹ̀ ń sùn rè ó ń tọ̀lé àwọn tó lè pìtọ́ nìyẹn èmi mo kọrin bí bàtàjà bí bàtàjà o àwa ní ṣùmẹ́kà lábúlé wa bí bàtàjà o mo kọrin adébádé kọbla ṣù mí dà ìtẹ̀lẹ̀ má jẹ́ ràrírà o nígbà yẹn ọmọ líle lèmi láti kékeré mi olórin tí mo kọ́kọ́ sákò lé nítorí ẹ̀ kàbákà ti Abẹ́òkúta láyé gbọ́mọgbọ́mọ wá ń gbọ́ orin iṣẹ́ ká yọ bọ́ta ń bá ń lọ mò ń lọ tí n bá gbọ́ orin iṣẹ́ lọ́nà báyìí atẹ́gùn àti gbé wá báyìí máa tún padà sọ́nà bẹ̀ mi ń gbé nǹkan sára spirit ló wà lára mi mo débẹ̀ o àṣé wọ́n ti jí lóru wọ́n ti ń wá ẹni tí ò sọnù báwọn ẹ ṣe instead kọ́ lọ́ mi mú lọ́ba ní ẹwọ ọmọ táwọn wá pé sálọ ni wọ́n èmi ti lọ report ní ATM ní 88-89 wọ́n ti lọ report fáfá wa àwọn ọ̀rẹ́ mi wá dúró báyìí à ń lọ sódò ẹran à ń lọ ní mayaska lọ máa ẹ ṣàmọ̀ tèmi kọ́ máa rí ni pé látẹ̀yìn mo kọ́ ní pẹ́sẹ̀ mi ò tó lẹ̀ wọ́n gbé mi báyìí nígbà tí mo kàn máa bára mi lé kéwù yẹn ìwà bára mi bẹ́ẹ̀ lásán mo kàn gbọ́ gbàgbà lẹ́sẹ̀ mi ó ti ṣẹkẹ́ṣẹkẹ́ tí mo ti ń wé láwàlì mo ti kéwù tí mo ti ń kiri ẹ̀kọ́ tó ti rò pàrọ̀ ti balẹ̀ dáadáa ó wá fẹ́ ṣe freedom aṣáájú mọ́jú àwọn òpẹ́ yìí àwọn olùlọ ẹ̀kan ṣọ́ ni. mìíràn láwọn ọmọ tó ti train lábẹ́ mi díẹ̀díẹ̀ Kàbírù náà ọmọ Àyìnlá ó develop interest kóun fẹ́ máa kọrin toró ń back up mi. ó yóò ṣe mistake. mistake báwo. èèyàn máa ń gbàgbé ọ̀rọ̀ ń gbà mí arówórà sọdá wa gbogbo táìmù tàrówórà máa sọdá wa èmi ti ń jí wéré pẹ̀lú àwọn táyé kọ́yìn tún scandoso ní 86 mo ti ń tẹ̀lé wọn jí wéré ó sọ pọ́ìntì yẹn mo rí mú kò parọ́ ọ̀ irọ́ ti kún. tó bá gbà lẹ́yìn kúlé bàbá níyè ọlọ́run gbà á mi ó ọlọ́run fún lẹ́sìn èmi ò ní lè gbà á wọ́ oníṣẹ́ bí wọ́n ló ṣe tó ti kéré bọ́ọ̀dí tó bá rí bẹ́ẹ̀ Kọ́lá Adéjòjò ó tètè gbárí ọmú kó ti kéré bọ́ọ̀dí ó. wọ́n ti kéré bọ́ọ̀dí o. àbígbẹ̀yìn Àyìnlá Ọmọwúrà. yẹ̀mẹ́ ẹ fún wa lórin dáàdì yín kan. bí mo ṣe ń jayé orí mi ó bí mo ṣe ń jayé orí mi ló ń bá wọn ọ̀tá mi nínú. Olúwa ọba ló ń gbé wa ga ẹni bá sọ pé òun ó dìtẹ̀ onítọ̀hún àbínúkú lásán. a wà pẹ̀lú àbígbẹ̀yìn àkọ́bí náà tún wọlé dé ẹ káàbọ̀ sórí ètò yìí lónìí ẹni tí ẹ̀ ń wò yìí àbígbẹ̀yìn eégún Magají Àyìnlá Ọmọwúrà ẹ bá dárúkọ yín fáwọn èèyàn sá. orúkọ tèmi ni Kàbírù Àyìnlá Ọmọwúrà Anígilájé eégún Magají of worldwide kì í ṣẹ̀gbá lando worldwide. yeah you mean. kí ló ṣẹlẹ̀ ẹ tún fún wa lórí Àyìnlá Ọmọwúrà kan. ó tó ní pẹ̀kẹ́ àti kóra àti kóra ó tó ní pẹ̀kẹ́ àti kóra ohun tó dára lò ní tùwáká ẹni bá pè é tí ń gbèrò pé ká máa jọ ṣe bẹ́ẹ̀ ni kò ní kú kò ní wà láàyè akọ̀yìn àgbélé ayé lásán. bàbá mi ló kọrin pé ẹran kí ló lògì nípa nínú oko ẹ listing ẹran kí ló lògì nípa nínú oko tó ní kọ́gbà tí ìpà kò ń kẹran sí ẹni tó yó ó ń panu ẹ̀ nílé orin èèyàn tí ó yò ló ń wòran kù ìṣojú ọ̀jọ̀gbọ́n ṣe lómi Adéjòjò ọbẹ̀jẹ̀ sódà nílé orin my big brother ọbẹ̀jẹ̀ sódà nílé orin ohun tẹ́ni bọ́dì kì í jẹ ẹni tó yóò ó ń panu ẹ̀ nílé orin èèyàn tí ó yò ló ń wòran kù ìṣojú ọ̀jọ̀gbọ́n ṣe. bàbá mi tún kọrin ṣé kí n kọ́ ẹ̀kọ́ ó ní onígàdúrà tó ń lérí kí ẹ má bá wí ó lóun ò fàjò ẹjẹ́ fi sílẹ̀ kó fọwọ́ ara ẹ̀ gbé jòǹgbò lálá tó lọ sókè láwòrán
ẹgbọ́n níbo ní òde orí kọ àfàbọ̀ sí ilẹ̀ ó dà mí lójú ẹni tó yóò ẹjọ́ pọ̀lẹ́ o. Kàbírù Àyìnlá Ọmọwúrà a tún ní láti béèrè pé ṣe délé borin ni torí àbígbẹ̀yìn Àyìnlá Ọmọwúrà last born. Bàbá mi náà kọ ó ní wọ́n bí wa sínú iṣẹ́ orin ni ló jẹ́ ká mọ iṣẹ́ orin nígbà táwa kì í ṣe sáré wá ẹ wá forí balẹ̀ fún jẹ́sí níwájú ọ̀gá akọrin lọ́dọ̀ Wáídì. ẹgbà yín lọ́dọ̀ Kàbírù eégún ọ̀gá. ẹ̀ṣẹ́ yìí wá lọ̀gá olórin sìn ní àbí wà ní jẹjẹtì. kálukú ló ń pọ́n rẹ̀ lé. àpọ́nlé ni àtòrí máa sáré dárúkọ àwọn irú ọ̀gá yín tó kọ yín iṣẹ́ ń sìn Arówórà. mi ò nọ́gà tó kọ́ mi iṣẹ́. irọ́ o. bóyá yóò ṣe mistake. mistake báwo. o kò lè sọ lójú mi. a ó sọ o. èmi náà láwọn ọmọ tó ti train lábẹ́ mi díẹ̀díẹ̀. Kàbírù náà ọmọ Àyìnlá ó develop interest kóun fẹ́ máa kọrin toró ń back up mi nígbà yẹn. yẹn Kàbírù tó kọlà. Kàbírù ọmọ màmá yẹn tó kọlà ó ń back up mi àbúrò mi náà ni ó ń back up mi. èèyàn máa ń gbàgbé ọ̀rọ̀ ń gbà mí. ṣé o mọ̀ pé tí nǹkan bá ti pẹ́ èèyàn lè ti gbàgbé. èèyàn gbéni lẹ́yìn èèyàn ni pé mò ń lọ play ó di máìkì mò ń gbéni fún mi. sẹ́yìn ò ṣe lẹ́yìn Arówórà ni. láyé Fàtáì Arówórà ọmọ bàbá tẹ níbẹ̀gì lójú. bí dáàdì ń ṣe popular lábẹ́kúta káàkiri ní bàbá tiẹ̀ náà popular o àwọn hòtẹ́ẹ̀ gidi tán nígbà yẹn. àwọn ló tẹ bàbá mi jó lórin àtàwọn bàbá tiẹ̀. Arówórà ọjọ́ jẹ́ ọ̀rẹ́. ohun tó ṣẹlẹ̀ lọ́dún yẹn mo lè sọ. nígbà yẹn. mo ń bọ̀ ẹ jẹ́ kí n rán yín létí o wọ́n ní mọ́mì yín wà ní. ìyá máa sọ gbogbo ẹ̀ ó yẹ jẹ́ kí n gbọ́. ìran màmá rán mi létí. orílẹ̀ ìran ni mi wà. ó ti yé mi bóyá torí ẹ̀ náà lè ṣe ní Alobaria Grand dájú. nọ́mà ni mọ́yìn mi lélẹ́yìn náà ẹni tó ń sọ ẹ̀ lélẹ́yìn Táwà Kálítù. ní ẹnu gádà. ìyá mọ́mì bọ̀dámàkì mọ́mì àkọ́bí dáàdì wa ilé dáàdì wa ni ṣé mọ̀ pé àwọn ìyàwó tó ti ṣí ti dáàdì wa ọ́ ti sáré òbí. so mo lè rántí. ó yá kí ló ṣẹlẹ̀. mo ní gbàgbé mo wà ní primary 1 ni mo ti ń kọrin. ìyá bàbá mi ti kú. èmi ni last born bàbá mi. Alhaji Waheed Àyìnlá. ẹ̀yin làbí gbẹ̀yìn. ìyá Yomẹ. so mo wà ní primary 1 lọ ti rí tálẹ̀ǹtì tèmi láti primary 1 tó fẹ́ ṣe send off. AUD school ni mo lọ ọ̀nà gbọ́rọ̀ ní àná tó toró lọ ti kọ́kọ́ ní kọ́ wá pè mí wá tó gbé mi sórí desk mi ò mú ní kọ́kọ́ kọjú orin Àyìnlá Ọmọwúrà ni. so torí ẹ̀ ni pé gbogbo nǹkan ẹ̀ tí mò ń gbọ́ ẹ̀ kò sáwọn ẹ̀ létí mi torí mo mọ̀ pé àwọn ẹlẹ́rìí wà. Fàtáì Arówórà ọ̀rẹ́ mi ni ẹ̀gbọ́n ògbà àbúrò òjò ni wa orúkọ là ń pera wa. mọ́mì tèmi ló kọ́kọ́ ń ta ọtí ní 80s. mọ́mì tiẹ̀ náà ń tọ́tí ní hòtẹ́ẹ̀lì bàbá tiẹ̀ but mọ́mì mi jẹ́ ẹnìkan tí ó popular ìyàwó Àyìnlá yàwó kí mọ́mì mi tó máa tọ́tí oúnjẹ lọ́ńtà ní police station gádà jollof rice lọ́ńtà ìgbà tó ta ẹ mọ́ lọ́gbà shop tó ń ta ọtí yẹn so èmi kéré ẹni bá níyàn kéré ńgbà ẹni yẹn náà kéré ó jẹ́ pé gbogbo àwọn olówó Ògùn state ibẹ̀ lọ máa ń ná. pé ọ̀dọ̀ ya ìwọ Àyìnlá Ọmọwúrà. tó ló máa ń tọ́tí mọ́jú ní 80s mọ́jú ni anytime tèrò bá ti dìde ni mọ́ èmi máa ń lọlé òótọ́ àwọn sí general kọ́lọ́fọ̀nù kẹ́ bàbá àwọn ajé túmọ̀ bí àwọn láti ọmọ ìyẹlẹ́jà ó sì wà o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. òótọ́ gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ẹ jẹ́ ká sọ lóòótọ́ ni. Arówórà sọdá wa ó sọdá wa. kí ló ń jẹ́ sọdá wa. láti ọ̀dọ̀ tiwọn. ok. ó sọdá wa. ní kí la máa pọ̀dọ̀ wọn ẹnu gádà. yá bàbá gbogbo táǹtà Arówórà máa sọdá wa èmi ti ń jí wéré pẹ̀lú àwọn táyé kọ́yìn tún scandoso. àwọn bọ̀dá méjì kan báyìí. ní 86 mo ti ń tẹ̀lé wọn jí wéré tó bá kọrin títí wọn á ní Kábírù ó yá kọrin ibẹ̀ láti máa ń kọrin ẹ̀yin lẹ ní kí n nìṣó wọn á ní nìṣó inú wéré ẹ̀yin lẹ ní kí n nìṣó nìṣó bó jẹ́ lé olówó ṣe ó lè lọ nìṣó. àwọn twins kandoso méjì tán dúdú báyìí. àwọn bọ̀dá mi àwọn bàbá mi nìyẹn. ọ̀rọ̀ tí màá sọ tí ó ní Alhaji Ṣẹ̀fẹ̀ Àlàó tó jẹ́ dáàdi gbogbo wa ọ lè tẹ̀tí tó àìsè Kábírù ti pẹ́. so kò ń ṣe bẹ́ẹ̀ gbérin lẹ́yìn Arówórà. ní gbérin lẹ́yìn ẹ̀ ìgbà tó ń wà ó sọ pọ́ìntì yẹn mo rí mú kò parọ́ bọ̀ irọ́ ti kún ibi tí irọ́ ti kún lélẹ̀ ó wà mo ti ń kọrin òun kó sákárà wá
ó wá fẹnu kọrin ní ṣọ́ọ̀bù mọ́ ẹ̀mí. Yeah. àwọn àlejò tó ń mu ti pé èmi ò ń kọ fújì látilẹ̀. ok kí ni Kàbírù ń kọ. àpàlà ni mo mọ̀ mi ò dẹ̀ kí n gbá pàlà ẹ̀. so àwọn ẹ̀ wá ní Kàbírù ó yá kọrin sílùú yìí. mi ń gbé ní lẹ́yìn even máa tún legalize nǹkan yẹn kí Mr. Fatai Arora wọn káàkiri àgbáyé kọ́ lè mọ̀ pé kò sí já láàrin wa bóyá Arora gbàgbé látòrí tèmi láti develop band. Yeah. àti ibẹ̀ ni àwọn ọ̀npẹ̀ni ẹ̀ ní bàbá Kato ìyẹn ṣe electrician lẹ́gbẹ̀ẹ́ mọ́ ìmí bàbá Mọ̀rúfà àwọn electrician radionic méjì wọ́n bá ti wá náwó èmi ni máa ń pawó jù gẹ́gẹ́ bíi pé ọmọ ní nǹkan wọ́n wá ń bá wa tọ́jú owó yẹn ìgbà tí àwa ti ń nírinṣẹ́ Rashidi Labote ń kọrin nísìn dọ́bùtọ̀ ló ń lù lẹ́yìn wa. Labote òun ló ń lu dọ́bùtọ̀ Ibrahim Onímọ̀lẹ́ ṣiṣẹ́ ọ̀kadà nísìn last month tó wà lẹ́yìn Alhaji ọ̀gá wa Alhaji Ṣẹ́fì tó ń lu tabori ẹ̀yìn wa ló wà. táwọn yẹn bá dúró wọn á sọ pé mi ò gbérin àwa ìgbà tó yá Táyé Ṣakúmọ́ sọdá wa láti láfẹ́ wa. Ṣakúmọ́. yà ó rí i pé ibẹ̀ yẹn ń dùn òun náà lóun fẹ́ kọrin ó kọrin ó lóhùn láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta Táyé Ṣakúmọ́ ló lóhùn jù. Ṣakúmọ́. mọ tẹ́mi fi ń líìdì wọn tí mo fi ń wìn ní wọn nígbà yẹn ni pé èmi ò mọ fújì tàn kan yẹn. àpàlà ni máa ń kọ nígbà yẹn. láti 89 tẹ́mi lọ kó mọ kan jáde ní àgọ́ kan bí báyìí ẹni tí mo kó mọ yẹn gan àwọn náà máa rí mi wọ́n á dé testify sí in the person of Alhaji Semiu Toriola. Alhaji Semiu Toriola Arora kan ló kọrin bí kò mọ first born èmi ni mo kọrin bẹ́ẹ̀ Alhaji Semiu Toriola ta lọ play fún ìpò wọ́n sì máa ń sọ tó bá pàdé mi lágbègbè ọmọ tó wà kọrin bí kò mọ. báwo ni Kàbírù ṣe wá bẹ̀rẹ̀ iṣẹ́ fújì ìgbà tẹ́ ń sọ yìí náà ó mìíràn báyìí náà ti pẹ́ ń di iṣẹ́ fújì nìyẹn. Ọlọ́run tí mo náà lẹ́rìí tọ́pọ̀. ṣe sí ní Mọ̀rúfù Onírú ni. Mọ̀rúfù Onírú mi ì lè ní mo sí ní Mọ̀rúfù Onírú. àwọn apéké súlè ńkọ́. àwọn yẹn ẹ̀yìn tiwa lọ ti dé. apéké. gbẹ̀yìn gbọ̀ngàn nígbà tẹ́mi ń tẹran lójú ẹran ní 80s àwọn ọ̀gá wa kan wà tó jẹ́ pé ìwọ tó bá ní omori kọ ọmọ àwa gbé yín sórí káńtà ẹran láfítà tí a bá ti tẹran tán wọn a máa ní kẹjọ máa kọrin papọ̀ ìwọ tó bá mórí kọ dáadáa wọn á wá gbé ẹ sókè báyìí àwọn sàmárò kókó àwọn ẹ̀gbọ́n wa kan náà wà ń gbá ẹ lójú ẹran tó sì wà dísẹ àwọn bàbá sì la even gan olórí oko Sákéré mọjá lólodò. ẹni mo parọ́ wọn máa gbá wa sórí káńtà ní etí yẹn. nítòsí mayas. Primary 2 mo ti sákò lé náà. kí ló dé. pé mo kọ́kọ́ sá jáde lábẹ́ àwọn òbí mi Primary 2 ni. ṣé lè ilé ń gbé ńgbà yẹn. mi ì mọ bí rárá. bó wá ní ilé wa ń gbé. mi ì mọ ọkọ máa ń lagan ni mí. kí ló dé. ti tóbi Ọlọ́run. àbí gbẹ̀yìn Àyìnlá. aláwàlá even àwọn eléré tí mo ti ṣiṣẹ́ lẹ́yìn wọn rí tí mo lè sọ mi ń gbé ní lẹ́yìn wọn máa ń tẹ̀lé wọn kiri ni ọ̀gá wa Alhaji Ṣẹ́fì wà nù ẹ̀ láyé tó ń fa àgbárígo wáyẹ̀s kó níṣẹ́ àgbárígo lè máa tẹ̀lé débi eré kò jọ pákà kò jọ ogbó ẹ tọ́gà lè sọ o after then. mo ń bọ̀ ẹlẹ́ẹ̀mọ́ pọ́ máa ń lá ní. gbogbo gbà ẹ torí pé ìgboro wà lójú mi àgọ́ kan ní ilé ìyá mi ìyá mi ìka ni wọ́n gbàgùrà ni wọ́n so ibẹ̀ ni mo belong sí mi ń tètè mọ̀ pé ọmọ eégún Magají ọkọ̀ sọ Àyìnlá mi yí ẹ̀ so etí mi ò sí mẹ́. ẹ̀bùn orin yẹn kàn wá ni. ẹ̀bùn orin yẹn wà so ẹnìkan even Alhaji Ṣẹ́fì dádì mi ni tó dẹ̀ máa ń fọwọ́ sọ̀yà mo ti wà pẹ̀lú wọn láti etí yẹn tó bá ti ń bọ̀ láti play shop mọ́ èmi lọ́nbọ̀ Alhaji Isika Baka Ajani Isika Baka Àkànjí tí láfẹ́ wá wọ́n lè tẹ́tí sọ́ọ̀sì gbogbo wọn kọ́ máa bọ̀ látẹ̀kọ́ wọn máa dé sọ́dọ̀ mọ́ èmi tí gbogbo wọn máa gbé mi tó máa ṣẹ́fìtì tó máa ó ti yé bọ̀ mo ti ń kọrin tèmi láti léwe
ẹ̀ẹ́dẹ̀ mọ̀ pọ́mọ Àyìnlá ni. mi mọ̀ but mo kàn máa rẹ́ nìkan tó máa ń wá àtọ̀rẹ́ kan tó bá ti dúró lójú wíńdò máa bọ́ takónú class so àwọn yẹn máa lọ bá mọ́ èmi ọmọ yìí máa ń lọ rojọ́ àmọ́ àwọn tó ń bá àṣewọ̀n kì í rí wọn àwọn kì í rí àwọn tèmi ń bá sọ̀rọ̀ yẹn náà. àwọn olè yìí bá sọ̀rọ̀. ìgbà tèmi júwe ẹni yẹn fún mọ́ èmi lọ ní dádì mi àtẹni tó pa. ìgbà tèmi tí mọ́ èmi máa ní ọ́nù ń bọ́ tank class tó bá ń pè òkè dáhùn máa ń rojọ́. ẹ̀dọ́ ṣé bàbá ló wá ń fara wọn yìí yẹn. ọwọ́ àwọn kì í ṣe pé wọ́n ń wá dàrẹ́tì ni àfìgbà tó mú mi lọ bì kan tó já kinní kan sí mi lójú wọ́rẹ́fà mi ò torí wọn mọ́ ọ ń wá sí skul tèmi. Àyìnlá Ọmọwúrà. yíyà mo fi Ọlọ́run búra wọ́n máa bá bi ilé bàbá kan à ń pè ní bàbá Kọ́lápọ̀ ibẹ̀ lọ́ máa ń báyọ̀ bí kéèyàn bókè àgbo wọlé ojú wíńdò yẹn máa rí wọn láti pa mi wọ́n mi máa dé bọ́tà láì dágbére máa lọ dúró máa rojọ́ pẹ̀lú wọn. kí lẹ máa ń sọ. kò lè yé mi. irọ́ o. bọ̀ látọ̀dún yẹn lèmi ti ń kápálà mi ì dẹ̀ kì í gbọ́ rẹ́kọ̀dù wọn bí sí bí mo yẹn bá yín sọ̀rọ̀ yìí mi ò ń gbọ́ rẹ́kọ̀dù kankan. téèpù tó wà nù sitting room mi gan mo ti fún yàn mo ń gbọ́ rẹ́kọ̀dù eléré kankan. ṣé ká sọ pé àjọ̀nù Àyìnlá Ọmọwúrà wọnú yín ni. alihamdulilayi mo mọ̀ dájú ṣáká ni àwa ṣeré torí ọlá tán gbogbo tá a bá tún pa ń bẹ̀ ṣe mọ̀ gbogbo wa sì kéré wọ́n máa yọ ṣánṣán fún wa pé máa kọ́ gba irinṣẹ́ bàbá oṣooju ẹ̀ láwọn kọ́ fi kọ́ ni àgbà ní bóyá 14 naira. lábẹ́kúta yìí. lágọ̀ọ́kà níwáyé bàbá yẹn ó ń ṣe disco microphone nìkejì iṣẹ́ kejì tá a túnjọ máa ṣe àwa pírí ọ̀sán ṣẹ̀fẹ́ àlàwọ̀ ọ̀gá wa pírí alẹ́ fún Ṣàmú Adára níjọ ní Kèrèkúdọ̀ ó ṣèkó mọ́ ìgbà yẹn ní onílù àti oníkọ̀d àti wọ́n á lo microphone kan elégbèmí méjì wọ́n á lo microphone oníkeni o so àṣẹ bẹ́ẹ̀ mo tún lọ play fún Ganiu ànàdákúlà pè sí òrodò ẹ̀rọ ló wà èmi mo kọ́ ní bàbá ẹ̀ láyé tẹ́ǹtì ọlọ́parun ṣíà onígi lọ́jàgbò ibù mọ́ èmi kọ́lọ́mbà mi fọ̀rùn kẹ́yà mi táwa kàlító àbẹ̀wò àṣemọ́ èmi wà ní pàtí yẹn tọ́tún máwọn èèyàn wà wọ́n wá lọ jókòó síbi kan ń ṣọ́ mi irinṣẹ́ tí mo lò ń bẹ̀ Interpol là ń pè. Interpol. microphone tí mo fi kọ́ ni òun lọ́ lò lẹ́ǹtì microphone gúngún báyìí onírin òun lèmi lò ń gbà yẹn onírinṣẹ́ wà ní Joshua àgọ́kà lọ́dún yẹn. ẹ ti pẹ́ ń diṣẹ́ yìí nìyẹn o. so gbogbo àwọn olórin tèmi lè sọ pé mo tẹ̀lé láti kékeré mi lábẹ́kúta yìí Mẹ̀múdù Àdìó kọ́lọ́fọ̀nù kẹwọn. Mẹ̀múdù Àdìó. ẹni tó kọ́kọ́ lo copper stage lábẹ́kúta nìyẹn níjọ́ tó máa kọ́kọ́ lo Ìkèrèkúdọ̀ ló ti lò onígi Alhaji Ṣẹ̀fẹ̀ Àlàwọ̀rọ̀ tí bá sọ dáàdì mi máa já mi rọ̀ lẹ́yìn yẹn ni Kàbóbò lo copper stage ló kọ 777 àdásísì ìjọ tó máa kọ́ lo copper stage yẹn Sábò láti lò lọ́dún yẹn ó lọ kọrin fún Bẹ́ẹ̀kì Bẹ́ẹ̀kì ẹlẹ́ran àwọn díẹ̀ rẹ́kọ̀dù la fi ń sínú ara wa Ọlọ́run dẹ̀ lónìí ẹnìkan lè jáde sí kó sínú gbogbo ìtẹ́nìkan ti ṣe nígbà yẹn ọmọ líle lèmi láti kékeré mi so èmi máa ń káàkiri olórin tí mo kọ́kọ́ sákò lé nítorí ẹ̀ Kàbákà ni ti Abẹ́òkúta láyé gbọ́mọgbọ́mọ fowóṣédò lọ́dọ̀ wa nílé àwọn ìyá mi Afusa onílé ẹlẹ́nu ìyẹn first wife dáàdi wa ibẹ̀ ni ìyá mi ní ọkọ sí ibẹ̀ lè àwa ń gbé ibẹ̀ láti lọ léwu mo wá ń gbọ́ orinṣẹ́ àṣebi tí oléré yẹn ti ń kọrin lọ́dún yẹn ó jìnà n bá lọ sílẹ̀kùn n bá yọ bọ́ta n bá ń lọ mò ń lọ tí n bá gbọ́ orinṣẹ́ lọ́nà báyìí atẹ́gùn àti gbé wá báyìí máa tún padà sọ́nà bẹ̀. ṣe gbé nǹkan sára ni. mi gbé nǹkan sára spirit ló wà lára mi mo débẹ̀ o ọdún yẹn wọn ò mọ̀ mi àti mo wá dé pàtí yẹn lọ́dún yẹn tẹ́lẹ̀rẹ́ ń kọrin wọn ara wọn kan ń jẹun ajá nìkan ṣáàmù oúnjẹ fún oúnjẹ àjẹkù yẹn wá gbé fún mi wọn á jókòó sétí kan sábà mo yó ń gbà tẹ́lẹ̀rẹ́ wá parí eré wọn á lọ ní padà mo wá débi kan mọ́sálásí wà bẹ́ẹ̀ wọ́n máa ń pọn mi àṣé wọ́n ti jí lóru wọ́n ti ń wá ẹni tí ó sọnù bí mo yẹ máa débi mọ́sálásí yẹn mo kàn rírù níwájú ilé wa
n bá padà ń pariwo wọ́n ti gbọ́mọ o láyé gbọ́mọgbọ́mọ. báwọn ẹ ṣe instead kan lọ mi mú lọ́ba ní ẹ wọ ọmọ táwọn ẹ wọ ọmọ táwọn ọmọ táwọn wá ṣe ọmọ táwọn wá ṣe mẹ́kù ènìyàn mo ìsàlọ̀ nìyẹn mo ń káàkiri gan kólíwìlì tó délé àti káàkiri eléré tó kọ́kọ́ kọrin lórí lólíwìlì tó fi ré àwọn bọ̀dá màkímù. ládàtán ọlọ́pṣẹ̀ àbáyé. yà àti ná àwọn hòtẹ́ẹ̀ kan kó tó di olíwìlì. mo fẹ́ fà ọ́ ni pé kẹ́nìkan tó lè sọ pé ẹ worú ọ̀rẹ́ mi ohun tó díjà wálẹ̀ tó fi di oní pé mi ò ń ṣẹgbẹ́ obìnrin ni. ọ̀rẹ́ ẹ̀ wo. àrórà. ẹjọ́ fẹ́ ọmọ kan náà. èmi làwọn ọmọ yẹn láì Rashidat ọmọ Imam Ṣòkòrì bọ̀ bẹ́ẹ̀mi àtàwọn ọmọ yẹn ṣe wá ń bọ́ àtàlímọ̀ bàtà ìwà pàdé wa àwọn ọmọ yẹn wá ń sọ fún wa lọ́dún yẹn wọ́n ń sọ fún mi lọ́dún yẹn pé wọ̀rẹ́ ló ń bọ̀ yẹn ń tẹ́ ẹjọ́ ń kọrin tó náà fẹ́ fẹ́ yàwó àgbà irọ́ mi láìkì bí mo yẹn máa kí báyìí ó kàn sọ fún mi lọ́dún yẹn pé ṣé mo wà nínú ẹgbẹ́ mi láyé ẹ̀ ẹ̀wọ́dún yẹn ni mo ní dá padà ó bá yọ ṣú ọ̀hún àṣù bóyá sọ́lù mi nìyẹn mi ń parọ́ náà bóyá àrórà gbàgbé ní tòtòrò ló ti ṣẹlẹ̀ bọ́ àwọn ọmọ ẹbí mi sọ̀rọ̀ ọjọ́ ẹ̀mí dẹ̀ kọ́m torí mo pé èèyàn lè máa jàjà méjì papọ̀ nǹkan ti bọ́ sí ọ̀dọ̀ tèmi. ìwọ ṣáà dẹyin fún ọmọ yẹn ṣá. àwọn ọmọ tó fọ́ fẹ́mi but. ọ̀n lọ dẹyin fún wọn. ọlọ́run ló ní yẹn àtọ́dún yẹn bí ká kíra lẹ́nìí. ọwọ́ àkìrà lọ́la. ìgbà tí wàá ń bọ̀ yẹn báwo ni ìrìn àjò orin ṣe rí àpàlà lélẹ̀ fi bẹ̀rẹ̀ ìgbà olè wa bọ́ sórí fújì àbápàlà lẹ́ ṣe wà. mo mọ gbogbo orin kan. ẹ fún wa lápàlà kan sìn. bí mo ṣe ń jayé orí mi o bẹ́ẹ̀mi ṣe ń jayé orí mi ló ń bá wọn ta mí ní. ẹ mọ nígbè ọba ní ìgbéraga ẹni bá sọ pé òun ò tó bá fẹ́ pìtàn ni àbò fẹ́ dìtẹ̀ onítọ̀hún abínú kú lásán. Àyìnlá sọ fún wọn o wípé ọmọ ọ̀rọ̀ wà ẹ jẹ́ kí n bá wọn sọ o ojú oní bàbá mi ni bó bá ṣe òun mo ṣe lè kọ́ dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́ ilé ìbàdẹ́jú làárọ̀ bàbá mọ̀ bá pọ̀ mọ́ ìsàlẹ̀ rẹ̀ kó má wò. bàbá mi. oní tèmi tàbí Àyìnlá. eléyìí sọ pé bí ń pa òun máa ní. Kọ́lá Adéjòjò my brother Kábírù ọ sọ fún ẹ ò létí ó fẹ́ sọ pé wà ò dẹ̀ gbọ́ ọmọ tàyín lọ́mọ wúrà náà rè bíọ́lá ló lórí bàbá ọgbọ́n. eléyìí sọ pé bí ń pa òun máa ní ilé ní jẹ́ kí màmá dé èyí ní ká lọ sóko olóko èyí wà fún ọ lẹ́sìn tó lóko bá dé ńkọ́ ọmọdé gòjò ìkarùn ó wá ń dá wọn lóhùn fóun máa ta kété tó bá rí bẹ́ẹ̀ ẹ kọ̀nà kásẹ̀mí kú ọdún yìí mo ti ta kà sórí. tàka sórí o mi náà tàka sórí o. àní eléyìí sọ pé bí ń pa òun máa ní ilé ní jẹ́ kí màmá dé èyí ní ká lọ sóko olóko èyí wà fún wọn lẹ́sìn tó lóko bá dé ńkọ́ ìkarùn ó wá fún wọn lẹ́sìn fóun máa ta kété tó bá tún níbẹ̀ ẹ lọ ká sí mi bàtà ọ̀fọ̀ nínú ilé mi mo ti ta ẹ̀yin tẹ́ wo mi ọ̀rọ̀ bí agbáko kẹ́ àtà ká sórí gbogbo life tá a ṣe lónìí ẹ̀yin tẹ́ bá ti wo ẹ̀kọ́ sọ bẹ́ẹ̀ ikú ọmọ nínú ilé mi mo yà àtà ká sórí ikú aya nínú ilé mi mo yà àtà ká sórí o èmi mo kọrin elétè mọ́mọ́ rí mọ́mọ́ mo kọrin létí mọ́mọ́ rí mọ́mọ́ iná ló wá fún mọ́mọ́ ètè ló wá ràn ó ṣẹlẹ̀ bàtà kó rẹ̀ sí. bàtà. àbí ìṣẹ́nu bó ṣe wà. ṣẹ́nu. ṣẹ́nu ibo yìí. ọlọ́run ṣẹ́nu bó ṣe wà. ṣẹ́nu. èmi mo kọrin bí bàtà já. bí bàtà já o àwa ní ṣùmẹ́kà lábúlé wa bí bàtà já o mo kọrin adébádé kọbla ṣù mí dà. gbẹ̀ngbẹ̀. ìtẹ̀lẹ̀ máa jẹ́ra àríra o. èmi mo tún kọrin aràn pléèlì ó dàbọ̀ báńkì àbíyẹ ẹlẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ pàmùpàmù mo kọrin bàbá ìfọ̀ játijàti. bàbá ìfọ̀ játijàti. ọmọdé jòjò ìdààmú ilé ayé ẹ o. bàbá ìfọ̀ játijàti. mo kọrin mo gbọ́gbà lẹ́yìn kúlé bàbá níyè ọlọ́run gbà mí o ọlọ́run fún lẹ́sìn èmi ò ní lè gbà wọ́ oníṣẹ́ bí wọ́n ló ṣe tó ti kéré bọ́ọ̀dí tó bá rí bẹ́ẹ̀ Kọ́lá Adéjòjò
ó tètè gbárí ẹmú kó ti kéré bọ̀ọ́dí o. wọ́n ti kéré bọ̀dí o. gbárí ẹmú kó ti kéré bọ̀ọ́dí o. kó ti kéré bọ̀dí o. gbárí ẹmú kó ti kéré bọ̀ọ́dí o. tí báàgì ti kéré bọ̀dí. mo kọrin sùlíà kan ayétòrò kan sùlíà kan mo sọ pé gbogbo ohun tẹ́mi bá wọ oyì authentic ni bàtà tẹ́mi bá wọ oyì authentic ni fìlà táwa bá pé oyì authentic ni adéjòjò lọ́nà àbánúwàwọ̀ mi oyì authentic ni gbogbo ohun tí wọ́n bá wọ oyì. bọ̀ Kábírù mò ń bọ̀ mi ì mọ̀ pé. mo tún kọrin kan kékeré sí kékeré yìí. dìgé 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 ẹ bá ń gbórin tèmi. dìgé ẹjọ́ abẹ́sùn ni. dìgé tìgé tìgé o. tìgé 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 bàmí ẹdúró náà bí ìmọ̀ pọ̀ ńlẹ̀ tó yìí o. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. ok now bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ yẹn ẹ wàá kọ́ṣẹ́ orin lẹ́yìn èèyàn kankan nǹkan ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹ nígbà tẹ́ wà ní school ẹ máa ń rí àwọn kan lójú window ìyá yìí mẹ́ tó máa ń bá yín sọ̀rọ̀ dáàmì ni but ẹ̀yin ò mọ̀ ìmọ̀ mo jú ìgbà ṣé kàn ń bọ́n fún yín kankan kẹ́ gbé mi ìgbà yẹn ṣá kò tiẹ̀ wáyé mi náà. torí lè pọ̀ o tígégé tìgé 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 ẹ bá ń gbórin tèmi tìgé ẹjọ́ abẹ́sùn ni tìgé ẹ̀sọ́ àbíyẹ́ ẹjọ́ tìgé 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 o. tìgé now mọ̀ ń bọ̀ Kábírù Àyìnlá Ọmọwúrà bàbá tábà ní káwọ́ ń sìn ẹ ti wà ń di iṣẹ́ orin ń sìn á ti fẹ́ máa súnmọ́ bíi 30 years nìyẹn o. ṣé kò ti débẹ̀ ẹ bá mi ṣe. lára ṣé orin yẹn níbi táwọn kankan ti ń wọ mọ́ èmi ti wò pọ́ mọ́ ẹ̀ mo kàn ń bọ̀ ǹjọ́ kan pẹ̀lú àwọn sàbẹ̀ mi mo ti ní sàbẹ̀ tipẹ́ gan-an à ń bọ́ látọ̀nà òkè dòye ní ìkúnlé àsìkò ló ń pe bọ̀bọ́ yẹn àṣemọ́ èmi ti lọ report ní etí yẹn bí 88-89 wọ́n ti lọ report fáfá wa kọ́lọ́fọ̀rùkẹ́ Alhaji Karim ọlọ́lá púpọ̀ ẹ̀ mo kàn ń bá ọmọ wọn sọ̀rọ̀ Afa Suleiman wọ́n ti dà Alhaji sìn àṣé wọ́n ti lọ pé Afa Sule Jaiye àwọn yẹn ti dúró wọ́n ti rí mi látọ̀ kan ti sáré ní kọ́ lọ pé wọ́n àwọn ọ̀rẹ́ mi wá dúró báyìí à ń lọ sódò ẹran à ń lọ ní mayas ká lọ máa ẹ ṣá mọ̀. kẹ lọ máa rìyàsí orin. ó ti yé mi. àwọn ọ̀rẹ́ mi kò tẹ́mi kọ́ máa rí ni pé látẹ̀yìn mo kọ́ ní pẹ́sẹ̀ mi ò tó lẹ̀ wọ́n gbé mi báyìí. kí ló dé. àwọn ọ̀rẹ́ mi kọ́ japa ni mi mọ̀ nígbà tí mo kàn máa bára mi lé kéwù yẹn ìwà bára mi bẹ́ẹ̀ lásán mo kàn gbọ́ gbàgbà lẹ́sẹ̀ mi ó ti ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ why not. kí ló dé. máa mi rí i pé mo ti ń lọ fà ni. àwọn fẹ́ ní kẹ́ kéwú. no kéwú kọ́ mo sá lé mi ò lọ skul mọ́. wọ́n ti wá ń wá mi. so ẹni máa pìtàn mi náà pé kinní kan ó lè jẹ́rú àwọn Alhaji Jẹ̀bú àwọn sáúbà náà ṣọ̀lá káàbòbò kan lọ́pọ̀ ọdún kẹwọn. Mọ̀rúfù èbí ń kọ́. ọ̀nà ọlẹ́gbàá yẹn. ọ̀nà nìyẹn. ọ̀nà nìyẹn first record Mọ̀rúfù èbí ẹgbẹ́ bá mi bí dádì mi lòun náà. máa sọ̀rọ̀ débẹ̀ next mo kàn ní kíní àfi gbá eré máa pèpè kí ló jẹlẹ̀ máa pariwo mọ́ èmi ṣe dé nìyẹn ṣé ẹ ti mú ẹ fílẹ̀ ti bẹ́ o. mo ti máa kọ́ ní ni pé agọ̀fẹ́ ṣẹ̀ sáwọn skul mo èdè pa àfa méjì tó bá ti tú kíní yẹn lẹ́sẹ̀ mi máa wá jókòó sójú window skul. tí mo ti ń wé láwàní mo wé láwàní mo kiri ẹwà mo kiri ẹ̀kọ́ lọ́dọ̀ Afa Karim ìgbà yẹn táwọn bàbá lámúnigun bàbá lágbàjì bàbá láràdọ̀ bá ń bọ̀ tá a bá ń ṣe mọ̀lú náà bí a máa ń kọrin kan mọ̀ríyá bá aláwa sáálà mọ̀ríyá aláwa tá a máa bẹ̀rẹ̀ fún gbogbo wọn. máa ò pé mo ti wá ń kéwú mo ti ń kéwú tí mo ti ń kiri ẹ̀kọ́ tó ti rò pàrọ̀ ti balẹ̀ dáadáa mo yẹ kọ́kọ́ tún sálọ nìyẹn nígbà tí mo dé plan 4 tí a mọ̀ kí tí mo ti kó tọ̀rí mi mú mo dẹ̀ mọ̀wé mi ò fẹ́ ní skul mo tún ka 3 and 4 mo ṣọ́ dáadáa mo fẹ́ bọ́ sí 5 bá ìyàwó kí ló jẹ́ káwọ́ tún lọ ìgbà tí wọ́n wá tún mi mú wọ́n padà dé ṣẹ̀kẹ̀kẹ̀ wọ́n ná mi ní ilé fẹ́yìn sùn àǹtí mi Kàbírà first born mọ́ mi ó wá fẹ́ ṣe freedom ní 1992
mọ́ ẹ̀mí wá pé àwọn tún scandoso tèmi bá jí wéré ńgbà ẹ̀ ọ́ pé wọ́n lọ́sàn-án ọ́ pé ṣẹ̀fẹ́ àlàó kó kọrin mọ́jú ní títì lọ́ fi wá tú ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lẹ́sẹ̀ mi wọ́n wá wọlé sí fún mi gbogbo ẹ̀yìn dùn àṣáájú mọ́jú wọ́n wò pé yìí àwọn olùlọ ẹ̀kan ṣọ́ ni mo fi wọ́n lára balẹ̀ tá a délé báyìí mo kàn mú kí mọ́ ìmí kí ṣọ́ọ̀bù mo pe Mùyínà nìyẹn Mùyínà yẹn ni last born ìyá Sùrájù ìyàwó ọ̀gá mi Ìyẹ̀rù Ọlọ́fà mo kàn jí Mùyínà pẹ́pẹ́pẹ́ ní pé Mùyínà àlọ́bì kan dàjí ó ní kí ló ṣẹlẹ̀ mọ́ jálọ ní tí n bá ti wọnú ṣọ́ọ̀bù wọ́n ti mi wọ́n ṣọ́ọ̀bù kó ṣáà máa ṣọ́ ọ̀tá mo wá inú agolo nìyá mi ń pawó sí lọ́dún yẹn mo wá bà ení tèrè èyí tèrè mo wá kó yẹn sápò mo wá kàn gbìn pé mo ti ṣe tán iná kọ́ bá mi ṣí ilẹ̀kùn ni pé bá mi ṣí báyìí yá sí pé bá mi ṣí abá padà sílé àlọ́ fi wọn kí wọn sí ibi tó wà. mo kọ́ rárá mú kí n pé àwọn olè kó. bí tàbílù ṣe darí Èkó nìyẹn. irọ́ ó dé Èkó ẹlẹ́ẹ̀kejì ìgbà tí máa lọ alákọ̀ọ́kọ́ tí mo kọ́kọ́ lọ Síkírù kékeré tó wà lójú ẹran àti bọ̀bọ̀ kan mú káyà akọ àlégbà láǹpẹ ó wà làbàtìọ èmi tí wọn kọ mú ọmọ Èkó rè £4 làwọn mútọ ṣé £4 ní sàtúnfilẹ àkọlù aláàjì kò ní tọ́ bẹ̀ ní mọ́tẹ́dọ̀ 100 ìjà ló kù owó wà èlò làjí náà àná £5 títí kò tán ó lè tán wọ́n bá sá lọ́mọ mi lọ́wọ́ ńgbà tá a dójòdì ìyàrá pàjá láti kọ́kọ́ bọ́lẹ̀ mo ṣe jẹ́rìí àwọn náà ṣe inú owó kò tán adéòkè kòtò ibẹ̀ yóò pé wa ẹja máa lójòdì àbádójòdì wọ́n ṣáà rí àwọn méjèèjì bá sá lọ́mọ mi lọ́wọ́ níjọ́ yẹn gángan pé mi lè ṣe mú edi ará Òṣòdì nìyẹn ní àkọ́kọ́ yẹn ẹlẹ́ẹ̀kejì náà so kó tó wá di pé ìgbà tí Mọ́rùfù ṣe first record Mọ́rùfù ebi ọ̀dá mi dádì mi Tọ́láníyọ̀ síyọ̀ tó ṣe first record mo wà pẹ̀lú wọn ìgbà tó tún ṣe rẹ́kọ̀dù òrè àjọ lọ ṣe jámòní ní ọ̀dọ̀ Wàsíù Etí níjàyè ibẹ̀ lọ ti orin tọkọ pé tí Alhaji Sefiu kọ ni pé àgbò méjì kò gbọdọ̀ mú mímú ìgbà táwọn máa jáde rẹ́kọ̀dù ní ìran àgbò mẹ́fà bàbá kan fàyàtù ó lè níjọ tọ́lọ́pàá wá kó wa nílé Mọ́rùfù ebi dòdòǹgbà níyàwó ko ilé Mọ́rùfù ebi là ń gbé àwòkó bí n gbérí lẹ́yìn Mọ́rùfù ebi náà mò ń tẹ̀lé wọn kiri ni tó bá ṣe tán máa gbé máìkì fẹ́mi. bí Kàbírù jọ ń gbóhùn ẹ. so wọ́lọ́pàá ṣe wá kó wa lè Mọ́rùfù ebi nìyẹn Alhaji Sefiu ò tí ní mọ́tò ń gbà ẹ̀ ọ̀dà mi sílé Ganiu tó ń ta pákó ló ń gbé Sefiu kiri ọwọ́ wá sí bàrà ọ̀rí wa mo wá ń pariwo wọn àwa ò pé ọmọ òde lọ́ fi béèlì wa o Mọ́rùfù ebi ò kọ́ ló béèlì wa Sefiu ló béèlì wa gbà ọmọ alájà tàwa ni ọmọ ìlà ni wọ́n béèlì wa ni wọ́n tún béèlì wa ní Mọ́rùfù ebi ni. ẹ tún padà sí. inú àwọn ìrìn àjò mi ohun tí mo fi gbà fún Táyé Kọ́rẹ́nsì tí mo fi lè gbà fún dádì mi Rashidi Ayinde nígbà tó ọmọ dádì mi Rashidi Ayinde kú wọ́n lọ play ìjọ yẹn lẹ́gbẹ̀ẹ́ Mufulani nìbàdàn ìjọ yẹn ni wọ́n introduce mi sí wọn nìbàdàn Ìbàdàn ni mò ń gbé gbà mò ń gbé òkú òye ọ̀sà mò ń bá wọn tajà ní oríta mẹ́rin gàǹjì Ọbàdàn ẹbí lọ́wọ́ Kọ́rẹ́nsì ìyá Táyé Kọ́rẹ́nsì ó máa gbọ́n jẹ àrọ́bù mi gbọ́ tọ̀sán gbọ́ talẹ̀. Kọ́rẹ́nsì kan náà. Táyé Kọ́rẹ́nsì. mo bẹ́ẹ̀ ti dárúkọ Kọ́rẹ́nsì yẹn ó jẹ́ ìrántí olórin kan náà lẹ́gbàá Adéolú ìyẹn ń kọ́ta ló sínú náà méjèèjì. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé àjọ jáde láti ibì kan náà. ok ìgbà tẹ́yìn ń bọ̀ yẹn Ṣadéolú ti wà. Adéolú ti wà o. torí yẹn sọ pé Kọ́rẹ́nsì jórí òun kọ. Normal protocol. Orin tẹ́ ń wo yìí náà ẹ wò nísìnyí okay for example orin dádì mi wọ́n ń lò orin ọ̀gá wa Òṣùpá Saheed gan táwọn kan ní kọ̀ọ̀kan ní olórin kan mú kò a máa yára wa lónìí a máa wọnú ra wa jáde báyìí kò sẹ́ni tí ó lè kọrin olórin èmi gangan fún ara mi gan mo kọrin kan mo ní I'm not a second Pasuma Alabi bọ́dà mi ní Ìjíbọ́lá Pasuma Alabi o àmọ́ tí n bá kọrin Pasuma ẹ bá mi bèèrè lọ́wọ́ Pasuma ṣé wọ́n ń kọrin dáàdì mi tí n bá kọrin Òṣùpá ṣé kì í kọrin dáàdì mi ni àjọ máa yára o lóní. so nígbà yẹn lóòótọ́ I was there nígbà tó pé Mr. Adéolú àti Alhaji Táyé Kọ́rẹ́nsì sí Akin Olúgbadé àwa ń bẹ̀
ó ti yé gbogbo wa la mọ̀ pé tí ìdí olúbà ti ṣe rẹ́kọ̀dù tán ní Currency máa ń release nìbàdàn lájẹ̀sì ti dẹ́nu bẹ́ẹ̀ni but bẹ́ẹ̀ni orí lóye Hmm. orí ni ni but ẹ̀ṣọ́ wa possible l'Abẹ́òkúta yìí lẹ́yìn ọ̀gá wa bàbá wa Ṣẹ̀fí Àlàó kẹ́nìkan wa sọ pé lẹ́yìn Ṣẹ̀fí Àlàó òun ò gbà fẹ́nìkan ìlérí pọ̀ tá a máa gbà fún mọ̀ pé bí tí ìwà àpò ikú Sùsàmbọ̀ ò sí mọ́. kọ́lọ́fọ̀nù kẹ́wọn àwọn ìlérí tún sì wà náà mo rántí ọdún yẹn tájẹ́rẹ́ bọ́dí tí ọ̀rẹ́ mi sọ on plane sálẹ̀gùn àwa náà ti ń kọ nígbà ìbọn àkàrà kún kínní bọ̀dá mi Mọ̀rúfú Òjó ọwọ́ aràn mi consulate sìgá bẹ́ẹ̀ mi náà ṣe ra gold leaf nìyẹn tó bá ti rú mi bẹ́ẹ̀ yẹn èmi náà ra gold leaf ilé látijọ́ máa ń ṣakọ yẹn bẹ́ẹ̀ mi ṣe ń lọ fa gold leaf lẹ́yìn stage tájẹ́rẹ́ nìyẹn bọ́lọ́pàá ṣe mú mi àtàwọn tájọ́ pa wọ́n bá bẹ̀rẹ̀ sí ní lù wá ibo ló ti rówó bọ̀dá mọ̀ fún ni bọ̀dá mọ̀ fún ṣé bọ̀dá mọ̀ fún lòun bá mi fà láàrin gbogbo wa àti ilẹ̀ lórí tí ń kó mi yọ èmi nìkan mo rí bí sálọ. Ṣẹ̀fí Àlàó Wàsíù Màlá Àtàrẹwẹ Àlùkò Tọ́pẹ́ kátiẹ̀ náà ti ríra ti pé ọmọ ìyá mi ni but normal ó ti pẹ́ nǹkan tí ó fa ti Òṣùpá yẹn bọ̀dá mi ni wọn ẹ̀jẹ̀ nífẹ̀ẹ́ so ẹ̀gbọ́n wọn gangan ó dá mi tí n bá dípa tí wọn ọkọ̀ máa kí mi gan àìmọye ìgbà lọ́tẹ̀yìn lọ́ọ́ ti introduce mi sí wọn pé ọmọ Àyìnlá ni so tí n bá ti wá dípa tí wọn máa ń kí mi wọn recognize mi bí àwọn olórin yẹn so èmi sì tí n bá dágbò Pàṣọ tí Pàṣọ bá ń kọrin lọ́wọ́ tí n bá yí padà tí n bá rí àwọn tó wà lórí òkè máa sọ pé ọmọ Àyìnlá ó máa sáré kọrin dádì mi àfikún mi lé nígbà míì gan tí n bá gorí stage ìní mọ̀ ọkọ lè náà gà ń pè mí a máa ṣorí báyìí ó fẹ́ fún mi lówó nìyẹn ó bá sáré fi bọ̀ mí lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ ni Alhaji Suleiman Aláwo ọba orin tó bá ti dágbò wọn ìyẹn wọ́n tiẹ̀ mọ̀ máa ná ó gbọ́dọ̀ fún mi lówó ni lọ́rọ̀ yan ní tiyẹn àti ti Ṣẹ̀fí o wọ́n ti ṣẹ́ mọ̀ èèyàn tí ó bá ti dí mi tí bá ti dágbò tí bá ti lọ kíbọ̀dà lọ kíbọ̀dẹ̀ máa dẹ̀ débẹ̀ ṣáìlì akọ̀ṣe báyìí tó bá ti ń kọrin lọ tó bá jẹ́ orí stage wàá ṣe báyìí so èmi kankan fún mi mo dẹ̀ pé mi lè máa Alhaji Musiliu ẹ̀ṣẹ̀ lọ́kọ́kọ́ mú mi lọ bá wọn Aki Palace pé ọmọ ìlọmọ wúrádì yàrá sọmọ mi tẹ́lẹ̀ nígbà tó gbóyè ò tí dé àjọ máa ń káàkiri pẹ̀lẹ́ ẹ̀ṣẹ̀ pẹ̀lú gbogbo wọn àwọn náà mọ̀ tó bá play l'Abẹ́òkúta a máa tẹ̀lé wọn lọ bí ojú òtẹ́ẹ̀lì ọ̀fẹ́ sùn àti gbogbo ọ̀rẹ́ tí mo ní lórí kólọ́ngà ni o Ṣẹ́gun Pọ́ìsì ni o gẹ̀nẹ̀gẹ̀nẹ̀ ni o apọ̀ àwọn orin ló pé a máa gbé machine a máa tẹ̀lé wọn lẹ́nìwẹ̀ so tọ́mọ̀pọ̀ máa yìn láre ń gbà yẹn bọ́ nísìn bóyá wọn fojú òfàlùkù ọ̀bí bóyá àwọn ọ̀dà mi mọ̀mọ́ nǹkan tó jẹ́ kémi yìí even Alhaji Màláíkà gan máa ń sọ pé ó tún ti bẹ̀rẹ̀ ọmọ torí mi máa bẹ̀ fà bá mówó ìlàjọ bọ̀ mówó wá ní ẹ̀yìn tí rí ṣe àwa náà ń bọ̀ àwa náà fáwọn kan lógo tiwa náà bá dé àwa náà máa fáwọn kan kò pọ́sibù kì í ṣe ẹ̀wọ́n ló bèsè náà tó bá rí bá ó máa tó ní Àyìnlá bẹ́ẹ̀ ni ó wà lè máa lọ kó má ní kí n gbà ó ti yé títí wa náà bá dé àwa náà máa fún yàn òyìnbó gan tó ló máa dé a sì ń fún yàn náà. confam wọn ròyìn. ó ti yé alihamdulilayi. àbí Kàbírù ò ṣèyàn. orúkọ tèmi ní kólọ́gà mo jẹ́ ọ̀rẹ́ Kàbírù Àyìnlá tàdéjọ́ ń ṣeré láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ òtí ó kọrin kan mo dẹ̀ fẹ́ kó kọrin yẹn fún wa. ó kọrin kan bí kanjọ kan wọn ní àwọn Àlàó sọ pé sọ máa kọrin gbowó àwọn onípákí ló ń ṣe nǹkan àwọn OPC ló ń ṣe nǹkan wọ́n sọ pé Kàbírù máa kọrin gbowó bí o ní àdúgbò Àlàó ní Quarry Road wọ́n sọ pé Kàbírù ó rìn Àyìnlá kó fi síwájú wọ́n sọ pé ó yá ṣe báwọn ní APC ló ń ṣe nǹkan ó yá àwọn onípákí lọ pé pákí wọn tó lọ́gbìn ẹran wọn ló máa jẹ gàrí wọn tó ń ṣe kò ṣe wà mú un gàrí wọn tó ń ṣe kò ṣe tẹ̀ bá Alhaji Àlàó sáré gbé ọ̀nà ẹ̀ta sọ́nà fún. ọ̀rọ̀ ló sọ yẹn but olórin ni mí olóṣèlú tó bá pè mí máa kọrin fún but táwọn sọ yẹn ń rí mi ni pé mo fi kí bàbá yẹn bàbá dẹ́nu náà mo náà máa Àyìnlá
ìgbà yẹn olden days mo kọ́ ní àwọn kan gbà yẹn mo ní ẹni pa kẹ́tẹ́kẹ́tẹ́ àlùkáyà ara mi ẹni pa àná kí ó ìyẹn agbé náà kíkan ìṣe ẹ ti rí ṣe ẹ ráfà tẹ́wọ́ fọnà kò ní dúró parí ìjà ẹ ò ti gbọ́ ibẹ̀ ni mo ti kọrin kan brọdà mi èmi ni mo kọrin orin táwọn kò kọ tì tó dẹjọ́ mo ní gbogbo bákà tó ṣe bí ẹni gbémú mo nábì lọ́jọ́ ẹ̀ka ìṣẹ́rò òye mo tẹ̀ síwájú mo lébi làyìnlá olídẹrẹ́ ó mọ̀ ọkọ kò mọ̀ ọkọ ó ń bọ́ bá sùn ó ń bọ́ bá jí ṣé bẹ́ẹ̀ ti rí Kọ́lá Adéjòjò ṣé ẹ rí gbogbo ẹyẹ tó lọ ọdún sórí igi tọ́nà àwọn fẹ́ máa káyé òkò tọ́lọ́dẹ ẹ fẹ́ sọ ẹyẹ ló máa wálẹ̀ bó pẹ́ o torí orí òkè téńté lóko tí wàá máa dúró kábìrù ṣe ẹ ti gbọ́ abẹ́ ò gbọ́ láì gbà yẹn àwọn but ṣe rí àwọn kan ti lọ gan fara wọ́n níbi tẹ́ kọrin ìjà ìṣàwùrù pẹ̀lú omi Kọ́lá Adéjòjò bàbá mi ṣúgà iyọ̀ Kasinati èlé bàbá o ṣé o mọ̀ pé Àyìnlá Ọmọwúrà egun magají ó kárí lọ́rùn ó ní ìjà ìṣàwùrù pẹ̀lú omi tí wọ́n jọ ń jà tó ń ta ká síra wọn ìgbéraga ni fólòwò wọn tó fẹ́ ṣọlọ́run lálejò nínú pálọ̀ wo ni ó gbé sí ṣòdìgbà tí n bá sọ fún wọn ni àwọn ẹ̀dá ò ní gbọ́ ẹni ṣù sí mọ́sálásí ilé Olúwa àtẹni tó kó àwọn méjèèjì ọ̀nìlàdà ṣúgà òjé tó jà fọ́jú ó ti jọ pàwọ́ ẹ̀ ọ̀sọ́mọ́ òjé tó jà fọ́jú òjé tó jà fọ́jú ó ti jọ pàwọ́ ẹ̀ o brọ́dà mi brọ́dà Lee òjé tó jọ lómi ṣóun lò òjò nílùú àwọn ẹ̀dá ò ní gbọ́ ẹni ṣù sí mọ́sálásí ilé Olúwa àtẹni tó kó àwọn méjèèjì lọ́nìlàdà ibẹ̀ ní dáàdi mi ti kọ́ ni pé ọ̀rọ̀ kùlẹ̀ yìn tá òwí o. ó tún wá tẹ̀síwájú ó ní ẹ̀dí iṣẹ́ yín mú o alápàlà nígbà yẹn lèmi fi kọ́ ni pé ẹ̀dí iṣẹ́ yín mú onífújì tí kì í gbọ́wọ́ pé ẹ̀yin là ń bá wí wá ṣe ọ̀hún dèrè àkúbà wá ṣe rí ọ̀hún dèrè àkúbì ọkìrọ́rìn níyàtọ̀ àfi kí wọ́n jí tọ́gá kábí ìrúkọ plenty item oko gbọ́dọ̀ kú o wọ́n lọ bá àwọn gbẹ̀lẹ̀ kan lè gbọ́dọ̀ fún wọn ẹ realize ilé oníyàwó wọn á ta tẹ̀ǹtì àti bàbá làwọn pè sòwòsìn tẹ̀ǹtì lọ ilé oníyàwó wọn á ta tẹ̀ǹtì bí fàáyìkì ìroko sọ ni kí ẹgbẹ́ ẹsẹ̀ lóòṣì ni gbẹ́sẹ̀ kó lórí òṣì. ṣé orin gangan lẹ wá ń fèsì sìn. àgbà wọn ṣe play láwọn APC. ìyẹn ni báyọ̀ tó fẹ́ ṣe event kankan tó ń bá fẹ́ Kàbírù Àyìnlá ìwà ń bẹ̀. kí ló ṣẹlẹ̀ kí ló ṣe mí bàbá ní kí wọ́n kọ́ wọn máa ń bá mo lè kọ́ mo náwọn ẹlẹ́rìí mo ń kọrin sí keyboard lásán. ẹ̀bùn yẹn pọ̀ Kàbírù Àyìnlá Ọmọwúrà. dáàdì wa. nígbà tẹ́ ti wá gbọ́njú yẹn tó bá ń sọ̀rọ̀ Àyìnlá Ọmọwúrà níbì kan báwo nínú yín ṣe máa ń rí pẹ́ẹ́jọ́ Àyìnlá Ọmọwúrà. máa ń rí lè appreciate gan máa appreciate gan torí àmọ́ nǹkan méjì mo ti ṣe náà wọ́n máa ní torí dáàdì mi wọ́n máa forgive ọ̀tọ̀ ni kò forgive o wọ́n tún máa forget chairman téèyàn bá forgive tí ó bá forget nǹkan yẹn sì máa retaliate ẹ understand wọ́n máa forgive. yẹn ni pé bàbá ṣiṣẹ́ tó dálẹ̀. mi rẹ̀ nìkan tó sọ pé dáàdì mi ò dárí. wàláì rẹ́kọ̀dù mélòó lẹ ti wá ṣe. ṣé mi alihamdulilayi ẹyọ kan tó ń bọ̀ lọ́lọ́yìn kọ́ ló ń bá mi sọ di. so ẹ ṣe rẹ́kọ̀dù ẹ ti sọ náà ọ̀rọ̀ yín pé rẹ́kọ̀dù yẹn kan ló máa jẹ́ kẹ́lòmíín rò pé òun. bẹ́ẹ̀ ni ọ̀kan ń bọ̀ lọ́nà. ó ń bọ̀ lágbára Ọlọ́run kò ní ṣé lọ́dún yìí náà ni. láṣẹ ìdùnnú. gbogbo àti rẹ́kọ̀dù yẹn bá ti ń jáde báyìí lágbára Ọlọ́run ẹ máa gbọ́ káàkiri àgbáyé. ìkan wà tí wọ́n á fẹ́ béèrè ẹ sọ̀rọ̀ kan pé tẹ bá rí dáàdì yín àtẹnìkan tó pa wọ́n máa ń wá àbí ṣé bẹ́ẹ̀ sọ́kọ́ nìyẹn ṣẹ́yìn dá Báyéwù náà ni. ìgbà tí mo jú yẹn ni. ẹ̀yin náà mọ̀ pé Báyéwù ló pa Àyìnlá. òun kọ́ ló pa dáàdì mi jàre. Báyéwù mi kọ́ ló pa Àyìnlá. kí lẹ tún ń sọ gbogbo ayé ló ń sọ. Báyéwù mi kọ́ ló pa dáàdì mi. sẹ́ni tó lè sọ lójú mi. ṣé mo bẹ́ orí ọ̀rọ̀ yìí náà ó ní nǹkan tó ṣẹlẹ̀ sí Báyéwù mi. normal protocol ìgbà yẹn ojú dúdú àti pé wọn tètè mọ nǹkan tó ṣe bàbá mi gbọ̀ngàn. kí ló wá pa Àyìnlá Ọmọwúrà. dáàdì mi ṣe mọ̀ ká ní frustration whatever ó ti yé ẹ má yẹ ká pàrọ̀ ọ̀rọ̀ tó ṣe
mọ́ èmi sọ kó tó kù. pé ìgbà tó pe ní tọ́wá pé dáàdì mi láti mú òrùka sọ́wọ́ wọ́n mú ẹ̀rọ ẹ̀ sí àpò Báyọ̀mí da ọtí lu Àyìnlá ni Báyọ̀mí kọ́ ló pa Àyìnlá o. ọwọ́ tí dáàdì mi fi ń gbá àyà pé èmi ò ká wà ń bẹ̀ àwọn ti rò pé káwọn nà ló ka ẹ̀ káwọn fún lẹ́rọ̀ so a ti kọ́ ibi tó ń fẹ́ bá lọ nìyẹn táìmù ẹ̀ ti pé ni. tìgò tán á lọ́rọ̀ yọ lórí Àyìnlá ńkọ́. òjé marina. òjé. fíìmù kan tá a wò náà. àwọn lè ṣubú lẹ́gò. bóyá ṣubú lẹ́gò. mánéjà yín ó wà ń bẹ̀. mo ti ń wà. ẹnu ló ń bọ̀. Alhaji. Èmi Adékìlájé. Alhaji. Kí ló fà ó gbà ní fíì náà? Alhaji. Olóyè òye ìgbàṣẹ́ mi o. Alhaji èmi ò fẹ́ o. Èmi ò fẹ́ o ti tó pálí. Kí ni èmi Adékìlájé. Ìwò rírun tọ́sẹ̀ ṣẹ́ngẹ́lẹ́. Àṣà ìgbèmílẹ́kẹ̀ ṣẹ́ngẹ́lẹ́. Alhaji. fíìmù tó ṣe fíìmù àyìn sítórì dádì tèmi kọ́ ó wà nínú ẹ̀ ókè for example ẹ wo ibi tí dádì mi ti ń kọrin tẹ́lómi bá fẹ́ sọ sí ó lè nìṣó mọ́ Àyìnlá ẹ̀ bọ́ tí mo mọ̀ ń pa dádì mi àgbàlagbà míì kó lọ gòkè àjà kò lè rí torí pé mo sì kéré tèmi ti ń tojú bọlé àwọn bàbá tẹ́ni ṣe mẹ́sì àwọn agé tí gbogbo wọn tọ́ tí mo gbọ́ pọ́n tẹ̀lé dádì mi tí máa ń lọ jókòó tí wọn láti kékeré mi tó máa ń sọ fún mi. irú ibi tí wọ́n ti na ara wọn nígbàdí yẹn kọ́ bèè lọ́wọ́ gbogbo àwọn tó jẹ́ fáǹsì Àyìnlá wípé ṣé wọ́n ná Àyìnlá ń gbàdìrí ní ṣó wọ́n lè nà dàgbòrú ọkọ̀ wútẹ́ǹt kọ́ sọ́ṣíà ọ̀nà Àyìnlá ń gbàdìrí ṣó sítórì dẹ́wù àtọ́ farabalẹ̀ gbọ́. ó ní bàdé wọlé ṣe lọ mú dádì mi ó níbi tó ti lọ mú dádì àgọ́bà ni bàbá mi ti rú níṣẹ́ a sì nábúlé náà lójú tv nílàdẹ́mọ àgbẹ̀dẹ yìí àgbẹ̀dẹ wa ní bọ̀ bàbá tó bí bàbá mi lálágbẹ̀dẹ àgbẹ̀dẹ yẹn gọ́gọ́ sì wà ládẹ́mọ ibẹ̀ ni bàbá mi ti ń kiri ọ̀bẹ àti dádì mi tó kú yẹ àbúrò wọn Alhaji Daud Anigilaje bẹ́ẹ̀ lọ́ ti ń kiri ọ̀bẹ dádì mi máa ń fẹnu kọrin ni wọ́n máa ń ṣe dádì mi ṣe pákà fáwọn eléré kan Àyìnlá Agbéjà Pàápàá ó ṣe rẹ́kọ̀d all step fún dádì mi ni ẹ̀hún bólódì òkú olórin ni wọ́n. bẹ́ẹ̀ni tílé wọn wà ní sáyẹn bẹ́ẹ̀ yẹn. so ń gbà tọ́rí pé àwọn ọmọ yìí ó ní talent bàbá kan pè ń gbélé pa ó bàbá yẹn ti kú sí bàbá yẹn máa ń sọ fún mi lágọ̀ọ́bà kí yàrá yìí bàbá ẹ̀ ń sùn rè ń tọ̀lé ńgbà tó wà ń bẹ̀ àgọ́bà lọ bí lọ́ọ̀dì sí nígbà ayé wọn yẹn kó tó di pé kìíní ọ sọ àwọn tó lè pìtàn nìyẹn so bàbá Adéwọlé dẹ̀ sọ fẹ́mi àti Kúnyìn Alimot Àyìnlá Ọmọwúrà nígbà tá a lọ bá wọn kọ́ ló ń bá àfọ̀nùkẹ́ wọn ká béèrè ń pa nǹkan díẹ̀ lọ́wọ́ wọn wọ́n sọ wọn náà gọ́ọ̀bà làwọn ti lọ mú dádì wa wọ́n nítorí àwọn bíi kìíní láwọn lù kiri tó máa ń pe sẹ́ni bí ìyá dáadáa nìyá wa òun kéwu lọ́wọ́ nìkú wọlé dé òun ṣàlùwà lánìkú bẹ̀rẹ̀ òpó ọmọ ẹ̀gbọ́n kò jára àdúgbò ẹgbàjọ́ dára àdúgbò kò jára àdúgbò ọ̀níbẹ̀ làwọn ti lọ mú dàdí pé máa wá kọrin sí ìyẹn ni ó mú bàbá fi sọ pé Adéwọlé lọ́gọ́ òun torí pé bí ikọ́ máa yọ ó fún Àyìnlá nígbà yẹn lọ́ fi wò pé ọmọ eléyìí ní ó nẹ́bùn bàbá wa Agbéjàpá nígbà tèmi náà tún wá dé gbogbo òun náà gbàrà mi náà gbòòrò ni ó tún wá jágọ̀ ọba ẹlẹ́mi náà wá padà bẹ́ẹ̀sì sí. so kì í ṣe pé bóyá bá gò lórí Àyìnlá ńgbà tó kú. ìlú ẹ̀wọ̀n àrùn Báyọ̀mí kọ́ ló pa Àyìnlá ẹni bá wà lóhun ni kó fèsì mi káyọ̀ sọ. àwọn tó wá ṣe fíìmù ńkọ́. irọ́ bíṣì lọ ṣe. wọn fíìmù Àyìnlá kọ́ ló ṣe fíìmù Àyìnlá kọ́ ló ṣe. ok Kábírù ẹ fẹ́ fún wa ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gbogbo àwọn fáànù Àyìnlá káàkiri àgbáyé àwọn ìbéèrè míì sì wà tẹ́ ẹ fẹ́ béèrè lọ́wọ́ Àbígbẹ̀yìn Àyìnlá ẹnu ẹ wo àgbékalẹ̀ ẹ wo gbogbo àwọn ìjìnlẹ̀ tí èmi ò tiẹ̀ gbọ́ rí ẹ wo ẹ̀bùn tí Ọlọ́run fún Kábírù
tó jẹ́ àbígbẹ̀yìn Àyìnlá Ọmọwúrà, ẹ wo torin, ẹ wo ti tàn, ẹ wo ti construction, ẹ wo ti modulation, ẹ wo speech, ẹ wo band, ẹ wo bọ́n ṣe expand ẹ̀. Kẹ́ ẹ lè mọ̀ pé ọmọ Eégún Magají ni, ẹ tún fún wọn lórin kan jọ mọ̀. ọ̀rọ̀ kan ó ń gbé mi níkùn, ṣé kí n wí ni ẹ̀yin tó nílé ayé, dùgbẹ́dùgbẹ́ èyí tó ń rọ̀ lókè, àwa ò tí ì mọ ibi tómi yanjá sí. Kèkúlé múra kó sọ fún toko, kèkúlé múra kó sọ fún toko, torí ẹ̀ la ṣe ń sọ fún wọn wípé kẹ́ni tí ó mọ̀wẹ̀ má ṣe wọ́ mi, níjọ́ wo lẹ́wọ̀lú tí ẹ ń pàtàn. Àwọn erin ò ṣeé ṣe gángan, ọmọ gángan, àwọn erin ò ṣeé ṣe gángan, àwọn erin bẹ́ẹ̀ kàn ń súwérò òkun rọ̀ṣà, àwa ní ń bábá àfọmọ tó mi àtẹ. Bàbá mi tún kọrin, máa forí wí fún wọn, máa forí wí fún wọn, èmi àforin wí fún wọn, máa forí wí fún wọn, pọ́mọ tó nà yẹ kú ó ìlà tí rí ìjà ó gbé, máa forí wí fún wọn. Ọ̀rọ̀ ni Adéjòjò àwọn ẹ̀ náà ò ní í gbọ́. Kọ́láwọlé ẹ̀ ń ṣèké ẹ̀ ń dalẹ̀ ẹ̀ ń purọ́ èké yọ̀ síta, ẹ ò mọ mẹ̀mẹ̀, ẹ ṣe tààtààtà ó takú, ọmọ ènìyàn ni yóò sọ ni. Ó ti yá ta ń lọ sígbó ọ̀dájú, ọmọ tí bàbá ẹ̀ bá ti kú ẹ pé kó jìnnà sọ́lọ́dẹ torí àrà máa sọ. Bọ̀dá ń kọ́lá o, Adébórí ìlú lọ ń pe fá, ojú òkó rìbìtì lọ fìdí sínà lórúkọ orúkọ tá ń pèsè. Àlejò kòkó mi àkówó wọlé lórúkọ tá ń pa àwọn ìyá mi. Ìjọ tọmọ bá fojú káyé ojú rẹ̀ àsìlá lọ́jọ́ yẹn ìbá àwọn tó láyé. Mr. Kabiru Adéjòjò bàbá báwo ojú mi ò ṣe é gbé, mo bẹ̀ yín ẹ má dọ̀wọ́ ẹni o àjánu ayọ̀bẹ̀já pọ́nrán. Ilé ayé ẹ̀ ló fẹ́ fi ṣòfò, tó bá dọ̀wọ́ ẹ̀dìyẹ àgbẹ̀ kíá, igi tó lọ bá ṣọ̀gó lérí yóò gbẹ tèwé lóko bí ṣọ̀gó bá lọ bí ó kẹ́ẹ̀kan. A sọ̀rọ̀ àgbà nínú eléré, a sọ̀rọ̀ àgbà nínú aláré. Àwọn olórin méjì èpìn ni wọ́n wá yọ ojú sí ìta, ẹ̀rín pa mí títí. Ajá tó lọ bẹ́kùn lágìjù, ó ń jàǹkárá ènìyàn ni. Olúwa bá mi dáríjì wọn torí wọn kò mọ tí wọ́n ń ṣe. Akọ̀kọ̀ tiẹ̀ bẹ́ẹ̀. Fújìdà. Kábírù ní Àyìnlá o, Àbùdù Kábírù náà ni ọ̀sọ̀fún ẹ̀ ò láti. Àwọn fọ Ọlọ́run. Eégún Magají Kábírù náà rí, ó fẹ́ sọ pé wọn ò dẹ̀ gbọ́ o. Ọ̀tá mi gbé o, ọ̀tá mi dáràn. Ọ̀tá mi gbé o, ọ̀tá mi stupid. Ọ̀tá mi gbé o, ọ̀tá mi rubbish because ilé Ọlọ́run lẹ̀ ń tẹ̀, omi Ọlọ́run lẹ̀ ń mú, oúnjẹ Ọlọ́run lẹ̀ ń jẹ, ọmọ Ọlọ́run lẹ̀ tún bàjẹ́ àṣẹ rí pé ń bẹ́ gan. Ẹ gba tẹlifóònù nọ́mbà Kabiru tó jẹ́ àbígbẹ̀yìn Àyìnlá Ọmọwúrà, ẹ fẹ́ ṣe ní event níbikíbi, tẹ tún wo ọ̀nà táwọn tún gbé tí wọ́n gbà, gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú orin pátá, tàbí rẹ́kọ̀dù wọn tó ń bọ̀ yìí bóyá òun yìí láti support wọn one way or the other, tàbí ohun tẹ́ ẹ tún fẹ́ mọ̀ nípa Àyìnlá Ọmọwúrà káàkiri àgbáyé, ẹ gba nọ́mbà Kabiru. 081 30 27 87 44. Lẹ́ẹ̀kan sí. 081 30 27 87 44. Ní tẹlẹ ṣóun náà ni WhatsApp number yẹn. Òun ni WhatsApp number mi. Ẹ ṣé gan Mr. Kabiru àkọ́bí mọ́mì yín ni. Yeah. Ta ló wà láàrin yẹn? First wife. Daddy. Wọ́n wá ṣèkàn wá ti dáàdì yín sẹ́gbẹ̀ẹ́ ògiri. Daddy ṣó yẹ kó ṣe. Ṣé ká wo wọn wá bí ni? Òun lọkọ ọkọ ò gbọ́dọ̀ sùn sẹ́gbẹ̀ẹ́ ògiri, ọkọ ló máa ń wá tẹ bá fẹ́ sùn lé pẹ̀lú mọ́tò. Sọ àárín ló yẹ kán gbáyìn lásì. Aula Bitter Tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní
Manchester láti rí egbògi Now Aula Bitter ti rà. Ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden, Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi La Aula Bitter Tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa.